ilé àbá mi ń fìdí pọ̀ tẹ̀ àwọn afá àwọn lọ́bẹ̀ ìbínú gbogbo wọn wá ṣe kí ni wọ́n á ganu sí níjọ́ Friday wọ́n á ṣàdúrà àṣùgbọ́n fìtì aṣọmọ jẹ́jẹ́ àwọn akẹ́yẹ kó ń bí. Ìwọ ni àwọn àfáà kan lọ dá padà lọ́dọ̀ ẹrú Ọlọ́run kan jò níyìn. Àmọ́gbà tẹ́rì rẹ ti dàrú. Àmọ́gbà tẹ́ ó ti yá wèrè tẹ́rì rẹ ti dàrú. Ó ní àwọn àfáà wa ganu sílé. Àwọn àfáà wa ganu sílé òun. Ilé wo ni wèrè kọ́? Ilé wo lọ kọ́? Owó wo lè lérí ibú ní? Owó wo lè lérí ibú ní? Ìwọ alágbe. Ìwọ alágbe ìwọ mọ̀ sí. Kágbe wá gbé ọ̀tún. Kágbe wá gbé ọ̀tún bùn ọ ní owó. Ó ní àwọn àfáà wa ganu sílé. Wọ́n wá ganu sóhun ìwọ tó ti yá wèrè. Àwọn àfáà tí wọ́n wá pé ìwọ Islam. Wọ́n wá pé ìwọ Islam. Tí wọ́n bá tiẹ̀ ti yẹ ẹlẹ́bọ. Tí wọ́n bá ti yẹ ẹlẹ́bọ. Ṣé bí ìyá rẹ̀ ọ̀sẹ̀ bọ? Wàsáyìndé ti ṣòfò sẹ́ẹ̀. Wàsáyìndé kò ní dáa fún ọ. Ayé rẹ ti bàjẹ́ báyẹn. Wàsáyìndé ò ní jèrè. Ó wá sọ pé àwọn àfáà ń ganu àwọn oníyà rẹ burú ni. Wàsáyìndé kò ní dáa fáwọn tó ní ọ. Àwọn àfáà ṣe kí ni. ọ̀wọ́n gbó odidi mufti Ìlọrin. Èló lẹ fẹ́ fún àwọn àfáà tí ẹ̀ ń yaṣọ wọn yìí pé àwọn àfáà wá ganu kalẹ̀ ibi tí ilé bàbá mi ẹ dárúkọ ilé yẹn ń pé wọn lọ bẹ ìbínú wa dó sí a máa ti yanjú gbogbo ẹ̀ àwa lọ ṣe é parí níbi ibẹ̀ yẹn èló lẹ fẹ́ fún. tó bá jẹ́ pé kú ìyá yẹn wà nù léyìn jẹ àti wọn ọ̀kàrámọ̀ yín kọjá Ọlọ́run tí wọ́n gbà fún ni tán jókòó sínú ilé ara wọn. ẹ jẹ́ àkọ́kọ́ jọ lọ wò báyìí eléyìí ṣe pé aṣàbòsí o mọ́ọ̀sì àwọn pásítọ̀ yẹn máa mọ̀ wọ́n ara wọn o àwọn ẹlẹ́sìn àbáláyé máa mọ̀ wọ́n ara wọn ihun tó hàn bá pè wọ́n sí wọn ìfi bẹ́ẹ̀ débẹ̀ o wọ́n ní kí ló wá kàn wá ń bẹ̀. ṣùgbọ́n àwa tá a gbá àfáà ti dilẹ̀ jù tòrọ́ dẹ̀dẹ̀ lẹ́lòmí oníṣìní sọ pé ẹni ọ̀gbá láti dáhùn àfáà wa lẹ́bi ò ní làákàyè ẹni tí ń fàlàyé mọ̀ pé ó wọ́ ṣùgbọ́n láwọn àfáà tó lórúkọ nílùú yìí mélòó la rí ń bibẹ̀ yẹn wọ́n kara wọn kún pébi tẹ́ ẹ̀ pè wá sí àní débẹ̀ àwọn yẹn ti deserve invitation. bẹ́ẹ̀ náà ni pé tí kìrìsìtẹ́nì bá ń ṣe nǹkan bì kan ẹni tó bá mọ̀ pé òun ti deserve invitation tẹ́ ẹ̀ bá ti fún kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ téwọn àǹfúnra wọn jẹ̀bi torí ọsàn tó bá pọ́n ni wọ́n máa ń lẹ́gi mọ́. ibẹ̀ ni tọ̀rọ̀ tẹ̀yìn àfáà o tẹ̀wá bọ́ta tẹ̀ ń ṣẹnu gẹ́mugẹ́mọ èèyàn ọmọ kéékèèké àfáà tẹ́ ẹ̀ wo kí làwọn aṣíwájú yín ṣe kí wọ́n tó gba ọ̀rọ̀ ńlá lọ́wọ́ Wàsíù nígbà tí mufti tí bàbá ní pé kí wọ́n ṣe apology tí wọ́n apology a rí nínú yín tẹ̀ mí rí báyìí alátẹnujẹ nìyẹn yìí lè dá kìíní yẹn lẹ̀. kékuté má ti fìrìlú gbá nílé olówó àwa ò ní dárúkọ ṣùgbọ́n àwọn tó ní làákàyè mọ́ àwọn alátẹnujẹ nínú yín gẹ́gẹ́ bí èmi ṣe ti máa ń sọ ti pẹ́ pé a gbọ́dọ̀ ní association of babaláwo tó ń kọ́ṣọ́ àwọn èèyàn kan pé ẹ̀yin kan ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin kan ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ àgbọ́dọ̀ ló ní wáàsí kìí ṣe pé nìkan kàn déédéé jí yóò dìde yóò ní èmi náà ti dáńtọ́ mo lè sọ̀rọ̀. tó bá jẹ́ pé wọ́n yọ̀ǹda òkú yín fún yín náà ní nǹkan tá à ń bá bọ̀ tí bá ti ń rà fúnra yín lẹ́ẹ̀ padà wá lọ pé wọ́n dá sọ̀rọ̀ ẹnu wọn wà tọrọ ń gbà yẹn àmọ́ kì í ṣe bẹ́ẹ̀. mufti wa tún sọ fún yín pé ó dáa ẹni kan má bínú yàn ọ̀nà yín ní nǹkan kan ìwà àjọrẹ ni lójú gbáà ni fún yín láti wá sọ pé ẹ lè bẹ̀bẹ̀ fún un tẹ́ ẹ̀ bá admit àbí tí ò sẹ́rìí àbí tí ò sí kinní kan kódà kan purọ́ mọ́yàn nígbà míì èèyàn máa ń sọ pé ẹwọ ẹjẹ́ ń kò rí àbílì kí lédè tí ìjà ariwo mi ni wọ́n máa pa káàkiri níbi òkú ìyá mi pé ó dá ẹ má bínú. gbogbo eléyìí tí àwa ń sọ yìí náà kì í ṣe pé a fi ń tàbùkù àfáà kan àbá fi pọ́n kéwọ̀n lé kì í dẹ́ ṣe pé a fi tàbùkù kéwọ̀n àfi pọ́n àfáà kan lé ọ̀rọ̀ tí wàá lọ wájú lò ẹ̀yìn ni. àmàfẹ́lẹ́ náà kí gbogbo ìjọ àfáà pátápátá tí ń bẹ ní àgbáńlá ayé ẹ má bínú. kéwọ̀n àìṣọmọdé àbá ní ká lo òwe pé ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó má rà á lọ́wọ́ eléyìí ti ra wọn lọ́wọ́ náà àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má bínú. àfẹ́lẹ́ náà ṣe àdúrà fún Mukaila Ṣẹ́ńwẹ́lẹ́ kọ́lọ́run forí jì òun náà ikú òjijì kò wá ní tọ́ sí gbogbo àwa tó kù mọ́ ìyẹn fún ti Mukaila Ṣẹ́ńwẹ́lẹ́ ní o gbogbo àwọn Rise Rising Star tí gbogbo wa náà ń gbàdúrà ògódé ẹ̀mí pin kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ẹ jẹ́ àlọ́ ya ohun tí a fẹ́ yà. ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ like ẹ comment kẹ́ ẹ sì share àwọn ètò wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ṣé ẹ rí Alhaji Wasiu aburú lẹ ṣe
láti sọ páwọn àfáà ganulẹ̀. Àmọ́ méjì lèmi ó sọ̀rọ̀ sí lónìí nítorí páwọn èèyàn mọ̀ pé mi ì sí ibi àbòsí. Alágbàákò làwọn náà o, torí tí ó dì ní wọ́n fi máa ń gbọ́rọ̀ wá. Nígbà tá a bá sọ̀rọ̀ tí ò tẹ́ wọn lọ́rùn, èébú ni wọ́n máa bú. Ó sì lórúkọ tí wọ́n máa ń tàgì wá. Aburú lẹ ṣe látàrí pé ẹ sọ pé wọ́n ganulẹ̀, kì í tún wà ṣàbùrú. Kí ló dé tí èfi ṣàbùrú ni pé inú ilé lẹ wà láti sọ̀rọ̀ yẹn, àṣìgbọ́ ọ̀rọ̀ ló bí wàhálà yìí. Ganulẹ̀ tẹ lò ló bàjẹ́. Gbogbo wa sì mọ̀ pé tọ́wọ́ kékeré tó wá ganulẹ̀ báyìí èébú ni. Ìhun tẹ́ ń gbìyànjú àti sọ, mi ò wá dìfẹ́ǹdì yín o, ṣùgbọ́n fún yín náà láti sọ bẹ́ẹ̀ yẹn aburú lẹ ṣe. Torí gbà tí ìyá yín kú, ó ní fídíò yín tí mo rí tẹ́ sọ pé ẹ̀yin lọ bá ṣífì ìmáàmù ìlú yín yẹn níbi tẹ́ wà yẹn tẹ́ kọ́lé sí yẹn, wípé kìnnì kan wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà yín tọwọ́ tẹsẹ̀ tẹ́ fi gbé ìyá yẹn lọ sí tẹ́ níbi tí wọ́n fẹ́ sùn sí. Kì í wá ṣerú àwọn àfáà yẹn lẹ́wàá sọ fún pé wọ́n ganulẹ̀ nítorí ìkíni. Àmọ́ pálátẹnujẹ́ wà nú àfáà. Torí gbogbo nǹkan yẹn ò tó ohun tá à ń jókòó sí. Kódà àwọn tó jẹ́ sẹlíbírìtì láwọn olórin tí wọ́n wá kí yín, a lè sọ pé wọ́n bízì ju púpọ̀ nú àfáà yẹn lọ. Ṣùgbọ́n wọ́n sáré dákan wá wọn lọ. Ẹ̀yin lẹ mọ ohun tó bọ́ lára yín tẹ́ ẹ fi sọrú ọ̀rọ̀ yẹn, àmọ́ kì í ṣọ̀rọ̀ tó dáa tó. Méjì lọ̀rọ̀ táwa ó sọ lónìí. Àwọn àfáà jẹ̀bi lápá kan nítorí àìmọ̀ wọn ara ẹni, ibi tí wọ́n bá pe ni sílé èèyàn máa ń jókòó sí. Èmi rèé, gbogbo èèyàn ló ti mọ̀ mí lọ́jọ́ tó ti pẹ́. Kódà kó ní ṣẹ̀ṣe tó jẹ́ apá àtọ̀dọ̀ tí wá máa ṣe nǹkan tẹ́ ẹ̀ bá ti mú lẹ́tà wá ìní lọ. Ibẹ̀ ni tọ̀rọ̀ tẹ̀yìn àfáà o. Tẹ̀wá bọ́ta tẹ̀ ìṣẹ́nu gẹ́mugẹ̀mọ èèyàn ọmọ kéékèèké àfáà tẹ́ ẹ̀ wo kí làwọn aṣíwájú yín ṣe kí wọ́n tó gba ọ̀rọ̀ ńlá lọ́wọ́ Wàsíù. Tó bá jẹ́ pé gbà tí ìyá yẹn kú, wọn ọ̀rẹ́ ni bẹ́sàrè, wọn ọ̀rá wọn ránkàdédè, wọn ò rí ọ̀rá ìsà tó kú ìyá rẹ̀ bá rùn pa kó tó wá lọ sọ pé ẹ̀yin àfáà kí ló dé tẹ́ wá ń wò mìíràn báyìí, ẹ̀yin àfáà kí ló dé tẹ́ ń wò mìíràn báyìí, òkú ìyá mi ní tí ń rùn nulẹ̀ kò ní firú kan bẹ́ẹ̀ lọ yìí. Toró ti padà pè yín dá sọ́rọ̀, Ọlọ́run tó ju gbogbo wa lọ gan. Nígbà tí Àyùbá síkì, ẹ̀yin Mùsùlùmí yìí náà ṣe bẹ́ẹ̀ mọ Kùránì yẹn débẹ̀. Nígbà tí àìsàn ti ń gba gbogbo ara rẹ̀ bọ̀ kó tó di pé débi ẹnu, Ọlọ́run gan sọ pé ó pè mí sí. Kí ló dé tẹ̀yìn àáfàá ń lọ ibi tí wọn ò pè yín sí? Àáfàá ó ṣe lọ ibi tí wọn ò pè é sí tí ó wá sọ pé wọn ò ní kábùkù. Tó bá jẹ́ pọ́lọ́ náà dá Yorùbá lóhùn nígbà yẹn, tára rẹ̀ bá yá yóò ní ṣé mo pè ẹ́ sí. Níjẹ́ pé Yorùbá sọ pé nígbà tó ń kú lọ àwa la máa gbẹ́lẹ̀ yóò ní ṣé mo pè ẹ́ sí. Àmọ́ náà dúró de pé pè mí sí kí n tó dá sí. Wọn ò pè yín sí, òkú olókùú kú. Kì í sì ṣòkú ọ̀fọ̀ tá a sọ pé àwọn àbá yín kẹ́dùn ní Ọlọ́run má jẹ́ kírú ẹ̀ yà kí yín mọ́. Kírú ẹ̀ yà kí gbogbo wa torí 105 lẹni tó kú yìí. Kírú ẹ̀ yà kí gbogbo wa. Kì í ṣòkú ọ̀fọ̀, èwo làbùràn kágbádá tẹ́ wà ń lọbẹ̀ tẹ́ sọ abẹ ní ẹ̀dìbí pẹ̀ fẹ́ lọ máa tọrọ owó ẹ fẹ́ lọ lè gbowó. Kábùkùn tó wá dé, ẹ̀yin aláìwá ní làákàyè, ẹ̀yin aláìmọ̀ ohun tó kàn nínú àfáà tẹ́ ń gbàgbádá àtàwọn míì tó lórúkọ nínú yín kán ni tó jẹ́ pé ohun tó fi kọ́rọ̀ jẹ nìyẹn. A rí wọn nínú fídíò Fìdáù náà tí nígbà tí Mufti tí bàbá ní pé kí wọ́n ṣe apology tí wọ́n apology. A rí nínú yín tẹ̀ mí rí báyìí alátẹnujẹ nìyẹn ẹ̀yin lè dá kìíní yẹn lẹ̀. Kékúté má ti fìrìlú gbá nílé olówó, àwa ò ní dárúkọ ṣùgbọ́n àwọn tó ní làákàyè mọ́ àwọn alátẹnujẹ nínú yín tí wọ́n ní bí ilé àwọn MC, bí ilé àwọn tó lówó, bí ilé nǹkan kan tẹ́ ti débẹ̀. Ẹ̀yin gangan ni Alhaji Wasiu ń bá wí. Ó kàn jẹ́ pé tá a bá sọ̀kò sọ́jà ni ó lè lọ lè bá ẹni tá a lérò torí wọ́n ti kó pọ̀ pé àkójọ pé àwọn àfáà yẹn ló fi jẹ́ káwọn ọmọ kéékèèké kan ṣẹ̀ṣẹ̀ tún táwọn náà ti parí tíra tó jẹ́ pé ẹlòmínú wọn gan ò mọ kéwú jù mí lọ tó fi ń jáde wá fẹ́ sọ K1 di ẹlẹ́lẹ́ tí ìṣẹ́ ni àrífín tán wá fẹ́ máa rífín. Ìyẹn ọ̀tọ̀, ibẹ̀ kọ́ là ń lọ. Ṣé wá rí ibi tá à ń lọ gangan ni pé K1 fúnra wọn jẹ̀bi torí ọsàn tó bá pọ́n ni wọ́n máa ń lẹ́gi mọ́. Alhaji Wasiu Ayinde ẹ̀fọ́ kọ̀ọ̀pù lábẹ́ bó ṣe lè wù kó rí ẹ̀fọ́ kọ̀ọ̀pù.
wọ́n ní wá wò ló máa ń kọ́kọ́ rí nǹkan ẹ fọ́kọ̀pù tún wá fọ́kọ̀pù mo tún sì padà síbi ọ̀rọ̀ tàwọn àfáàfin tó wá sọ fọ́kọ̀pù ti yín o tó bá jẹ́ pé kú ìyá yẹn wà nù léyìn jẹ àti wọn ọ̀kàrámọ̀ yín kọjá ọlọ́run tí wọ́n gbà fún ni tán jókòó sínú ilé ara wọn ẹ jẹ́ àkọ́kọ́ jọ lọ wò báyìí eléyìí ṣe pé aṣàbòsí o most àwọn pásítọ̀ yẹn máa ń mọ̀ wọn ara wọn o àwọn ẹlẹ́sìn àbáláyé máa ń mọ̀ wọn ara wọn ihun tó hàn bá pè wọ́n sí wọn ìfi bẹ́ẹ̀ débẹ̀ o wọ́n ní kí ló wá kàn wá ń bẹ̀ ṣùgbọ́n àwa tá a gbá àfa àti dilẹ̀ jù ló fi jẹ́ pé ohun tí ó kàn wá kókó olókùn kan má ti kú 2000 tá a gbà níbi fìdáwò òkú ti kún wa lójú. tó bá jẹ́ pé ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ pẹ̀lú pé bí gbogbo kánrin àáfàá ṣe ti ní K1 sínú látàyè ìgbà òkú òṣùpá òkú ìyá òṣùpá àbókù bàbá ẹ̀ ń gbà yẹn tí K1 ti gbé máìkì tó ti sọ̀rọ̀ ń gbé ọ̀rọ̀ ní kẹ bá aṣọ ẹ má wo owó ọwọ́ wa tí gbogbo yín ti mú wọn sínú àti nǹkan míì tí wọ́n ti ṣe lẹ ti dúró lé ní tí ì ṣe pé ẹ̀yà bìtírẹ́yà láàrin ara yín ṣe pé rẹ̀ ò ní ṣẹlẹ̀ tó wá jẹ́ pé kú yẹn kú ọ̀ọ́ kó jẹ́ pé association of àáfàá wà gẹ́gẹ́ bí èmi ṣe ti máa ń sọ ti pé a gbọ́dọ̀ ní association of babaláwo tó ń kọ́ṣọ́ àwọn èèyàn kan pé ẹ̀yin kan ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ ẹ̀yin kan ni kẹ́ ẹ máa sọ̀rọ̀ àgbọ́dọ̀ ló ní wáàsí kìí ṣe pé nìkan kàn déédéé jí yóò dìde yóò ní èmi náà ti dáńtọ́ mo lè sọ̀rọ̀. ó lè fẹ́ fún àwọn àáfàá tá à ń sọ̀rọ̀ ń pa èyí tó wá kun yín lójú láti lè sọ pé wọ́n ganu kalẹ̀ ọlọ́run ó ṣàforíjì fún yín o. ṣé ká wá dọ́lẹ̀ ńlẹ́bi pé ọlá ṣìnà ni ọlá ò sì ṣìnà ẹ ti ń lò ó bọ̀ tipẹ́ bọ̀tipẹ́ náà láyé tí ń ráṣìṣe yín kò sì yẹ kó rí bẹ́ẹ̀. wọ́n tún wá sọ pé kẹ́ ẹ tọrọ àforíjì pé ẹ̀yin àáfàá ẹ má bínú ẹ wò kalẹ̀ àáfàá tó wà ń bẹ̀ yẹn ní ọjọ́ tí ẹ̀ ń ṣe fìdáwù ìyá yín àtèyí tó farapamọ́ àtèyí tí ò farasin àtèyí tó wá léèyàn lásán wọ́n lé ní 200. wọ́n wá ní kẹ́ ẹ ṣàforíjì ẹ wá ní kẹ́ ẹ ṣàforíjì you cannot admit with kinní kan tí kò lẹ́rìí kí ni ò lẹ́rìí gbogbo ayé lórí fídíò pé ẹ sọ páwọn àáfàá ga nílẹ̀ ẹ láwọn àáfàá ga nílẹ̀ tí wọ́n wá jẹ́ pàkúté kíní ta fi ń mú gàlà ni tí wọ́n wá ga nílẹ̀ àmọ́ àtẹnujẹ ò jẹ́ káwọn náà gbádùn òun ni ò ní jẹ́ àlègbèjà wọn àmọ́ àwọn tí wọ́n tún dáńtọ́ náà tọ́jú wọn lọ ẹ má gbàgbé pé àwọn àáfàá tẹ ni wọ́n ga nílẹ̀ yìí wọ́n ṣàdúrà fún yín ẹ ṣàmì o torí mo fi rí fídíò yẹn àti àáfàá Akéwùgbà Gold tí wọ́n ṣàdúrà fún yín bàbá yẹn lè sọ pé àwa ti ń lọ nìyẹn o bàbá yẹn ò lo bóyá 30 minutes wọ́n ní àwa ti ń lọ nìyẹn o fúnra Alhaji Wasaide náà sọ pé ṣe wá fẹ́ fi wálẹ̀ ni ẹ má fi wálẹ̀ o ẹ tún máa yẹ̀ wá wò ó tẹ̀ wá ń fún wọn tí Alhaji Akéwùgbà Gold wà ń fún yín lésì pé wọn ìfọ ọmọ òkú ọ̀run lẹ̀ àfihín lẹ̀ nítorí pàlàjà Akéwùgbà Gold fira wọn sípò àpọ́nlé ni o ibi tẹ́ ti àtẹ́ǹdì sáwọn gan yàtọ̀ síbi tẹ́ ẹ ti ń àtẹ́ǹdì sáwọn àfáà tó kù òun ni wọ́n yìí sọ pé bá a bá ṣe rìn sí là ṣe ń poni tán bá tún táyé wá Yorùbá lèmi ó jẹ́ àṣà Yorùbá lèmi ó sì mú dání pé bá a ṣe rìn sí là ṣe ń koni àáfàá Akéwùgbà Gold wá bí ọlọ́lá kọ̀ wá bí alágbèépa wá tọrọ torí mo wo fídíò yẹn nígbà tó sọ pé ẹ má fi wálẹ̀ o tí bàbá yẹn dẹ̀ dá yín lóhùn pé wọ́n yìí tiẹ̀ fọmọ olókùúlẹ̀ àtúnwá máa yẹ̀ yín wò. ẹ̀wọ̀n òjókòó tí wọ́n fi sọ ohun tí wọ́n fẹ́ sọ àtàdúrà àti gbogbo ohun tí wọ́n fẹ́ ṣe ẹ̀dẹ̀ ṣàmì. sọ ibi tí K1 ti jẹ̀bi ni wípé àwọn máa ń rí gbogbo ìgbà bíi páwọn ń gbori wọn ìfẹ́ ná síta ibẹ̀ ló ti ṣe èmi o. because ẹni àwọn èèyàn kan wá ganú lẹ̀ àwọn tẹ́ ẹ ní wọ́n wá ganú lẹ̀ yẹn nígbà míì wọ́n lè dìpẹ́ǹdì lẹ́yìn lórí o nígbà míì wọ́n lè wá nítorí Ọlọ́run kì í ṣe gbèyàn tó wá dó sẹ́nu nìyàn ló fẹ́ wá tọrọ owó o ẹlòmíì lè rí aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ ẹlòmíì lè mú oore tó fẹ́ gbà lọ́sẹ̀ tuntun tẹ́ fẹ́ bọ́ sí ìwà pé àmọ́ màá níṣẹ́ kan fún yín ẹlòmíì dẹ̀ lè ní pé mo gbọ́ tán ń sọ̀rọ̀ yín níjẹta pọ́n fẹ́ pa yín lénìí kó mu wá ibi táwọn ti jẹ̀bi pé wọ́n wá ga nílẹ̀ nìyẹn o torí a kàn fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni òpònú dẹ̀ lẹ́lòmíì á ní ẹ ṣe pé kó àwọn afárá lọ́dún tí wọ́n fẹ́ ríran sí ni wọ́n fẹ́ ríran sí K1 fún rẹ̀ ayé ni. àmọ́ kankan tí mo fẹ́ kí gbogbo wa mọ̀ ni wípé
gbogbo ẹ̀yin tí Ọlọ́run kẹ́ látàrí pé ẹ fi àwọn èèyàn kọ́rọ̀ jọ, wọ́n ra CDN ni, wọ́n wò ẹ́ online ni, wọ́n wò ẹ́ níbikíbi ni, tó fi tọ́rọ́ kọ́bọ̀ kó ọ̀rọ̀ jọ. Giving back to society gbọ́dọ̀ wà o. Ẹ̀yin dẹ̀ rí Alhaji Wasiu, mi rò pé ní foundation kankan tẹ́ ti ń pín owó fẹ́ anybody o. Mi rò pé foundation kan wà tẹ́ ti ń pín oúnjẹ o. Bẹ́ẹ̀ tún ṣe súnmọ́ lóṣèlú tó, mi rò pé àwọn èèyàn kankan jẹ avenue kan láti ọ̀dọ̀ yín tẹ́ ń ṣe dáadáa fún wọn, pé tó fi máa sọ pé àǹfààní báyìí là ń jẹ lórí pé à ń pè àbí à ń ra CD o. Bí ò tiẹ̀ sí CD mọ́, gbogbo péjì tó wà online náà tí wọ́n ti ń wò yín, àwọn èèyàn kan ló ń fi dátà wò yín o. Giving back to the society gbọ́dọ̀ wà o. Òun ni gbogbo àwọn ọmọ tí ò tó yín tó ń ṣe tórúkọ wọn ò dẹ̀ ní parẹ́ o. Láwọn ọmọ tó ń ṣe giveaway online, àwọn ọmọ tó máa sọ pé ṣé you follow me, tó ń pín ogún káàkiri fáwọn èèyàn o, ra nǹkan 500,000, ẹ̀yin ò níbi tẹ́ ti ń ṣe o. Gbogbo owó yẹn ni wọ́n bí tẹ́ fẹ́ mú lọ o. Àwa gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan sà. Àwọn tí wọ́n ní wọ́n wá síbẹ̀ yẹn àti àwọn àfáà pẹ̀lú nǹkan tá à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn pé màmá yẹn da gan. Kódà nígbà táwa gbé post fídíò wọn pé wọ́n jáde láyé, àkọ́ síbẹ̀ pé ìyá dáadáa, àwọn òdéwájú wọn gbowó rí. Àdẹ̀ tí ìdéwájú ẹ̀yìn náà gbowó rí, ṣùgbọ́n àwa ò sọ pé ẹ lè fún wa mọ́ káyé tó parẹ́. Àdẹ̀ sọ pé ẹ̀ ní fún wa kẹ́lẹ́mìí tó jọ gbà lẹ́nu gbogbo wa. Ṣùgbọ́n àwọn èèyàn sọ pé ìyá yẹn, ìyá aláṣọ, ìyá àlùbáríkà, ìyá dáadáa, wọ́n fún wọn lórúkọ tó dáa, tó wá túmọ̀ sí pé tírú ẹni bẹ́ẹ̀ bá lọ, ọ̀pọ̀ èèyàn ni ó sọ pé kí n tiẹ̀ débẹ̀, wọ́n ló kú kẹ̀, wọ́n ní òkú kẹ̀. Kódà kó lo 200 years láyé ní century tiwa yìí, everybody ló máa fẹ́ débẹ̀. Ibi bẹ́ẹ̀ tí wàá bàjẹ́ ni wípé orúkọ táwọn èèyàn ń pè yín, ẹ wá jẹ́ orúkọ yẹn. Torí mo lè sọ fún yín categorically pé gbogbo èèyàn, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò torí ti yín wá o. Wọn ò torí yín wá o. Gbogbo èyí tẹ́ ń wò tẹ́ ń sọ pé kìnìyàn, tá a bá kó 85%, 90% Nigerians jọ, orin yín náà fẹ́ràn, wọn ò fẹ́ràn yín, òótọ́ ọ̀rọ̀ nìyẹn. Ó lè korò. 95% Nigerians, let's say Yorubas that understand nǹkan tẹ́ ń kọ, orin yín náà like wọn like ẹ̀yin gangan with your behaviours. But ká dúpẹ́ fọ́lọ́run pé wọn like character yín, but Ọlọ́run ṣì ń impose yín lé wọn lórí látàrí ẹ̀bùn tọ́lọ́run fúnra rẹ̀ fún yín. Lórí pé tí wọ́n fẹ́ misuse ẹ̀bùn yẹn nígbà tó kún 9 minutes. Ọjọ́ náà ti ń dalẹ̀, ọjọ́ yẹn náà ti dàbí àná. Ọjọ́ orí yẹn ti lọ fà kọjá gbogbo ohun tẹ́yin náà ń ṣe yẹn. Ẹ ní ìdí ẹ̀ mọ́ at 65. Nígbà tó jẹ́ pé gbogbo ohun tó kù orí ọ̀fẹ́ ni. Gẹ́gẹ́ báwọn Muslim yẹn náà ṣe máa ń sọ, ànábì Muhammad náà 63 ló lò. Ẹ ti lò kọjá ànábì. Wọ́n dẹ̀ ní Quran sọ pé gbogbo ẹni tó bá ti lò kọjá ọjọ́ orí yẹn, orí ọ̀fẹ́ ló kù. Nígbà tó kù tẹ́ ń lórí ọ̀fẹ́. Owó wo ló kù tẹ́ ẹ̀ tún fẹ́ sáré ẹ̀ tó fẹ́ tó yìí tẹ́ ẹ̀ ti kójọ yẹn mọ́? Aláàjì, ẹ̀yin náà ẹ lọ ní sùúrù, wọ́n ganu kalẹ̀ ọ̀rọ̀ tí ò dáa ni. Ọ̀rọ̀ tí ò dáa wá nìyẹn ọ̀tọ̀. Ẹ lè má mọ̀ pé kò dáa. Àdàgbàjẹ́rà fún wa tó lè má mọ̀ pé ohun tóun ń ṣe ò dáa. Aláàjì, àdàgbàjẹ́rà fún wa tó lè má mọ̀ pé ohun tóun ń ṣe ò dáa. Ó wá mọ̀ pé ohun tó ń ṣe ò dáa, wá réyàn correct ẹ̀. Mufti wa tún sọ fún yín pé ó dáa. Ẹni kan má bínú èèyàn ò ná yín ní nǹkan kan. Ìwà àjọrẹ ẹni lójú gbáà ni. Fún yín láti wá sọ pé ẹ lè bẹ̀bẹ̀ fún un tẹ́ ẹ̀ bá admit àbí tí ò sẹ́rìí àbí tí ò sí kinní kan. Kódà kan purọ́ mọ́yàn. Nígbà míì èèyàn máa ń sọ pé ẹwọ ẹjẹ́ ń kò ìyá àbílì, kí ló dé tí èjà ariwo mi ni wọ́n máa pa káàkiri níbi òkú ìyá mi pé ó dá ẹ má bínú. Ó dá ẹ má bínú yẹn pín sí méjì, ẹ lè má sọ tinútinú. Ẹ̀bù kù níbi ibẹ̀ yẹn. Àwa fi àsìkò yìí ṣàdúrà fún ìyá náà. Kọ́lọ́run ṣàforíjì fún wọn. Dédé gbogbo nǹkan tí Ọlọ́run fi ròyìn wọn. Torí ọ̀rọ̀ kan wà tèmi fẹ́ sọ gangan pé wọ́n kírun sókù lára. Ìyẹn kọ́ ni ó sọ pé kó wà àlùjánnà náà. Kò dí àlùjánnà rẹ̀ kù, kò sì fi kún àlùjánnà rẹ̀. Kò sọ pé kó má jí tó bá jẹ́ pé àgbéǹde wà bọ́n ṣe sọ lóòótọ́ bọ́n ṣe ń kà á fún wa o àti ohun táwa náà ń gbọ́ lọ́dọ̀ àwọn bàbá wa o. Tó bá jẹ́ pé ìdájọ́ wà, kò sọ pé kó má ṣèdájọ́ o. Ẹ kì í fún gẹ́gẹ́ bí ẹ̀yẹ ẹ̀kẹyìn ni.
télégún náà bá kú tégún bá rọ kiri ká tó jó tó ṣe kinní kan ẹ̀yẹ ìkẹyìn ni wọ́n ṣe kò kan lọ́hùn. ìyẹn náà wá máa jẹ́ ọ̀rọ̀ fún gbogbo ẹ̀yin thank you Jesus tẹ máa ń pòsì sí status alihamdulilayi tẹ ń pòsì sí status kò kan lọ́hùn. tó bá fẹ́ fa aburú kàn ẹ́ lọ́jọ́ yẹn aburú kàn ẹ́ òun dára ẹ̀ láàmú ni pẹ̀lú ohun tó ń pòsì kò sí ohun tó kan lọ́hùn pẹ̀lú fóònù tó mú dání thank you Jesus alihamdulilayi Elédùmarè ò ṣeun òun yín lọ́hùn fúnra rẹ̀ ni kò ní kó má fa aburú kàn kò ní jù bẹ́ẹ̀ lọ. àwọn pásítọ̀ náà pé tó bá dijọ́ kinní kan tán náà ń ṣe wéèkìpì náà ìyẹn ò sọ pé kó kú ó máa jìyà yóò dáhùn fún un tó ṣe. ibẹ̀ náà ló ti yẹ káwọn àáfàá náà mọ̀ wọn ara wọn pé kì í ṣe pé nítorí pẹ̀lú dúró síbẹ̀ tẹ́yìn kan máa sọ pé ẹ gba òkú kan lẹ̀ òkú ò lè fẹ́ gba lẹ̀ ó ti rí rẹ̀ gbà á lẹ́nà. ìwọ tó ń kó ń bi òkú tẹ́ pé wọ́n bọ owó tí wọ́n dá fún ẹ o tún ti lọ fi lọ́ọ̀jì sóòtẹ́ẹ̀lì níbi ọmọ tó mú pátí tí irú ẹ̀ lọ́lọ́run ó fi dárí jòkú tó kú. ẹ má jẹ́ káà náà tún kọjá yàrá wa ọlọ́run ó ṣàforíjì fún alájà náà ìyá dáadáa náà ọlọ́run ó ṣekú nísìnyí fún wọn wọn ráyé lò ọlọ́run ó jẹ òun rọrùn náà lò wọn sì ní bọ́lọ́run níjọ́ tí ń bínú. àfilẹ́ náà ṣe àdúrà fún Mukaila Ṣẹ́nwẹ́lẹ́ kọ́lọ́run foríjì òun náà ikú òjijì kò wá ní tọ́ sí gbogbo àwa tó kù mọ́ ìyẹn fún ti Mukaila Ṣẹ́nwẹ́lẹ́ ní o gbogbo àwọ̀ Rise Racing Star tí gbogbo wa náà ń gbàdúrà ògódé ẹ̀mí pin kò ní ṣẹlẹ̀ sí gbogbo wa ẹ já lọ ya ohun tí a fẹ́ yà. gbogbo eléyìí tí àwa ń sọ yìí náà kì í ṣe pé a fi ń tàbùkù àfáà kan àbá fi pọ́n K1 lé kì í dẹ́ ṣe pé a fi tàbùkù K1 a fi pọ́n àfáà kan lé ọ̀rọ̀ tí wàá lọ wájú lò ẹ̀yìn ni. àmàfẹ́lẹ́ náà kí gbogbo ìjọ àfáà pátápátá tí ń bẹ ní àgbáńlá ayé ẹ má bínú K1 yìí ṣọmọdé àbá ní ká lo òwe pé ọmọdé ò ní mẹ́kọ̀ọ́ jẹ kó má rà á lọ́wọ́ eléyìí ti ra wọn lọ́wọ́ náà àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ má bínú eléyìí ò sọ pé kẹ́ ẹ tún má gbárùkùrùkù ti ẹni tẹ́ ẹ bá mọ̀ pé mùsùlùmí ni tó bá jáde láyé torí tá a bá torí tọlọ́run pa òkú mọ́ ẹ jẹ́ àtorí òórùn tí ó fi bà tiwa jẹ́ ká fi pa òkú mọ́ sọ̀rọ̀ mi yé bẹ́ẹ̀ yẹn nísìn abẹ̀yìn ni ẹ má bínú.